Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Gbogbo ẹ̀yin mùsùlùmí, pàápàá ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin mùsùlùmí ní àgbáyé, pàápàá ẹ̀yin àfáà. Mo mọ̀ wípé ẹrú kan máa ń múni bú igba ẹrú. Àmọ́ mi ò ní parọ́ fún yín, ẹnu tí ń kùn yín jù o. Reason tí mo ṣe máa kó gbogbo yín pọ̀ ni wípé the good ones tó wà láàrin yín àtàwọn tó mọ ẹ̀sìn yẹn tí wọ́n gbé dání, mo fẹ́ kẹ́ lọ wá bẹ́ ṣe máa fish àtàwọn tí ó bad láàrin yín tí wọ́n ń ba ẹ̀sìn yẹn jẹ́. Ẹnu tí ń kùn yín jù. Mo wo show, wọ́n sọ̀rọ̀ kí n má parọ́, wọ́n sọ̀rọ̀ kan fún mi nípa show tí wọ́n ṣe lórí Yomi Amzat, tí ìyàwó àfà tí àfà ò tọ́jú ìyàwó ẹ̀ tó lọ bá pásítọ̀ bákan. Mo wo tí màmá náà ṣe, màmá Esabod, wọ́n ní àfà Aláwù Latif, mi ìwò tán, but èèyàn kan ló call attention mi pé kí n lọ wò nígbà tí mo discuss tọ̀dọ̀ mi pẹ̀lú onítọ̀hún. Àwọn ló sọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ti ẹrú Yomi Amzat àti torí ti màmá fún mi. Mo wá try láti wo ti màmá bọ̀, mi ò lè wò tán, mo kàn ń gbọ́n bí tí àfà yẹn ti ń sọ̀rọ̀. Èyí tí mo dẹ̀ gbé lọ sí ọ̀dọ̀ ẹni tí mò ń sọ fún yín tó jẹ́ kan nínú àwọn gbòógì mùsùlùmí tí gbogbo yín lè máa rò bóyá àwọn ni kò ń ṣe Alhaji Akéwùgbà Gold ni mo gbé lọ fún mi, àwọn gómìnà tí ìbá wọn sọ̀rọ̀ yìí. Òun ni ẹlẹ́hà tó jẹ́ ẹlẹ́hà tó confirm pé ẹlẹ́hà tó dẹ̀ ń wá ẹni tó máa do nítorí àáfà ọkọ ẹ̀ ò tọ́jú ẹ̀. Mo fi pé níbi tó dẹ̀ dé nísìn, ó yẹ kẹ́ lọ set up panel. Bẹ́ẹ̀ bá tiẹ̀ ti torí nǹkan kan set ẹ̀ up, ẹ lọ set ẹ̀ up nítorí irú àwa báyìí. Débi wípé tírú àwọn kéèsì yìí bá wá, èèyàn lè máa forward ẹ̀ sí yín, ẹ lè máa ṣe investigation, ẹ lè máa investigate ọkọ. Kí ló fà á tó fi máa há obìnrin tó máa fi sílé tó ní do, tó máa fi sílé tó máa há tó ní jẹ́ kó ṣiṣẹ́ tó dẹ̀ níṣẹ́ tó ẹ̀ lórí ẹ̀. Nítorí tí n bá tún gbé eléyìí tó wà lọ́wọ́ mi síta, á tún lálẹ́ wù. Ó ní mo ṣe send voice note yẹn sí ẹni tí mo send ẹ̀ sí. Mi ì dẹ̀ tí fún ní full message, full background case yẹn gan mi ò fún, mo kàn send voice note yẹn sí. Mo ní kó pè mí padà. Mo wá sọ fún, mo ní nǹkan tí mo máa ṣe leléyìí o, pé mo máa bọ́ta, máa bẹ́yìn mùsùlùmí sọ̀rọ̀. Ẹ lọ set up panel tó máa handle àwọn ọ̀rọ̀ àwọn cases báyìí tó bá wá sọ́dọ̀ wa. Pé okay, irú ẹlẹ́hà yìí sì tí bá tún ṣe case yẹn á tún lálẹ́ wù. Bọ̀ kẹ́ bá lè mọ̀ pé èmi fẹ́ bayé èèyàn jẹ́ nítorí pé mo fẹ́ dìde. Ẹ má gbàgbé pé mùsùlùmí làwọn ọmọ mi o. Mùsùlùmí dẹ̀ ni bàbá wọn o. Ẹ má gbàgbé bẹ́ẹ̀. So mo dẹ̀ mọ̀ pé inú wọn ò lè dùn tó bá ń gbọ́ irú àwọn nǹkan báyìí ní all the time tí mo dẹ̀ handle ẹ̀. Bó bá jẹ́ Kristẹni náà ni tó ti ń di lemọ́lemọ́, màá wá àwọn tí mo máa pè nínú ẹ̀sìn yẹn tí màá sọ fún wọn pé eléyìí dẹ̀ ti ń pọ̀ jù, ẹ lọ wá panel tẹ́ máa set up, tó bá ti wá báyìí a máa push ẹ̀sìn yín. Ẹ lọ ṣàtúnṣe o. Mo ti send voice note yẹn sí ìkan nínú àwọn tí àwọn èèyàn mọ̀ dáadáa. Mo dẹ̀ ti ní mo fẹ́ kán lọ set up panel, kán lọ investigate, kán try láti pe ọkọ obìnrin yẹn, kán pe obìnrin yẹn. Ẹ try láti bá àwọn tó ń há ìyàwó wọn sọ̀rọ̀. Kì í ṣe dandan ni kó há ìyàwó ẹ̀ tó bá lágbára ẹ̀. Tó bá ti lágbára àti fún lóko gidi, tó lágbára àti tọ́jú ẹ̀, jẹ́ kó lọ ṣiṣẹ́. Jẹ́ kó lọ ṣiṣẹ́. Tó bá lè do, jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Tí ẹni tó wà nínú ayé tí ò gbẹ̀há, tí ò kéwú, tí ò ṣe nǹkan kan, tó bá ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, kò sí tó kan anybody. Bóyá o lè jórúkọ mọ́ Ọlọ́run lára débi pé o ti ń gba ẹ̀há, kó wá máa gbé wá pé o fẹ́ wẹ́n tó máa dó ẹ. Èmi ò blame ẹni obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ o, àwọn ọkọ wọn gangan ni kẹ́ lọ investigate. Lára nǹkan tí àfáà tí mo gbé voice note yẹn sọ fún mi ni wípé ó ní lórí show Mr. Yomi Amzat, ó ní ìyàwó tó jẹ́ ìyàwó
àfà ó lọ dó pastor ó dẹ̀ bímọ fún pastor ó wá ní kí pastor lọ sanwó tó fi tọ́ ọmọ ṣó right kò right because kò tó bá tọ́jú ìyàwó ẹ̀ kò ní tasàgẹ̀rẹ̀ lọ bá pastor tó bí pé máa bímọ fún pastor ọ̀pọ̀lọpọ̀ yẹn máa há obìnrin há obìnrin nínú ìṣẹ́ nínú ìyà ẹ̀yin gangan tẹ́ há obìnrin ọwọ́ yín ò tí ì tẹnu tí ì jẹun kánú débi tẹ́ máa há obìnrin pé kó má lè ṣiṣẹ́ iṣẹ́ tí yín go ìtọ́ṣẹ́ tọ́yà iṣẹ́ tí yín go ò tí ì tẹ́yìn lọ́rùn kò tí ì lè okó tó wà lábẹ́ yín gan kò tó nǹkan kan kò lè dóbìnrin kan gbó débi tẹ́ máa ní pé ẹ̀ ń fẹ́ méjì fẹ́ mẹ́ta tẹ̀dẹ̀ máa há wọn wá ní kó má dókòta ní kí wọ́n kó má dókòta fún wọn lóúnjẹ fún wọn lóko mi ì fẹ́ gbé kèsì yìí jáde torí ó máa lalẹ̀ lù á dẹ̀ jẹ́ ìtìjú ni mo ṣe rọra ń sọ ń sìn pé ẹ lọ set up panel láti lọ máa ti ojú bọ ẹ fi òfin lẹ̀ ẹ fi modalities lẹ̀ tẹ́ pé àwọn tí wọ́n bá ti fẹ́ há obìnrin ó máa ní àwọn conditions kan tó máa lè fulfill tó lè há obìnrin tó o bá ti lè fulfill àwọn conditions yẹn then there's no point pé o há obìnrin kó tó fẹ́ obìnrin míì kàn interview ẹ kàn investigate ẹ débi wípé okó tó wà lábẹ́ ẹ ṣó lè dóbìnrin kan gbó débi pé òun fẹ́ méjì mẹ́ta ẹ mọ̀ pé èmi iṣẹ́ tèmi lèmi ń ṣe o mo kàn ń wò pé ìdọ̀tí rẹ́dẹ̀rẹ́dẹ́ wọ́n ti fi ń ra ẹ̀sìn yẹn lára jù ìdọ̀tí rẹ́dẹ̀rẹ́dẹ́ wọ́n ti fi ń ha lára jù ó dẹ̀ ti ń pọ̀ jù ni mo ṣe ní pé jẹ́ hold on to this jẹ́ kí n send ẹ̀ sí ẹni tí mo mọ̀ pé mo lè send ẹ̀ sí kí n try láti bá lady yẹn sọ̀rọ̀ bóyá àtúnṣe sì lè wà tí ọkọ ẹ̀ ó bá ti mọ̀ wípé ìhà tó ha ò lè gbọ́ bùkátà ẹ̀ jẹ́ kó yọ ìhà dànù kó lọ ṣiṣẹ́ tó bá dẹ̀ ti mọ̀ pé ò lè do dáadáa mọ́ àbí ò fẹ́ do jẹ́ kó bọ́ síta kó máa bá tiẹ̀ lọ kó lè lọ wẹ́lòmíì torí èèyàn títorí o kó fi ọkùnrin lẹ̀ o dẹ̀ lè ní obìnrin tẹ́ ẹ̀ bá dó kó má do kóńtà o lè ní obìnrin tẹ́ ẹ̀ bá fún lóúnjẹ kó má lọ wọ́n tẹ́ ẹ̀ dẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ kó má lọ dọ́gbọ́n lọ ṣe nǹkan tó máa ṣe kò ní fẹ́ kébi pa kó pa ọmọ ẹ̀ o ẹ lọ ṣàtúnṣe ẹ lọ wá nǹkan ṣe sí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ gbọ́ ẹ̀sìn yẹn yé ọlọ́run ò ní kí wọ́n fipá há obìnrin tí ọwọ́ ẹ̀ ò bá tí ì tó ẹnu má gba iṣẹ́ lọ́wọ́ obìnrin tí okó ẹ̀ ò bá tí ì lè ṣẹnu re tí ò lè dókan gbó má lọ fẹ́ méjì fẹ́ mẹ́ta débi pé o máa wá pàkan tì fún kan torí tí má tún gbé ọ̀rọ̀ yẹn jáde á lalẹ̀ wù á dẹ̀ disappoint a lot of people kì í ṣe pé mò ń bẹ̀rù yín o kò sí nǹkan tẹ́ máa fi mí ṣe o tọ́lọ́n bá fi kú mi sí yín lọ́wọ́ lẹ máa pa mí o kì í ṣe pé mò ń bẹ̀rù yín o kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ o kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó lè dàbí tó ṣẹlẹ̀ ní last year kò move me but mo fẹ́ ṣe iṣẹ́ ọmọlúàbí wípé ibi àwọn ọmọ tọ́lọ́run fún mi inú ibi tí wọ́n ti jáde nìyẹn mo dẹ̀ gbọ́ ẹ̀sìn yẹn yé wípé ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì tí bá rí nǹkan táwọn èèyàn ń ṣe ó máa ń bà mí nínú jẹ́ nítorí pé mo ti dúró mo ti wà láàárín àwọn tó mọ ẹ̀sìn yẹn mo mọ̀ nípa ẹ̀sìn yẹn mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ ni àwọn kànda nínú rẹ̀ sì fi ń ra ẹ̀sìn yẹn òun ló mú mi wá ṣe léyìí o pé ẹ lọ sẹ́ẹ̀tì panel láti kọ́ọ̀bù àwọn olórí burúkú yìí tí wọ́n ń fi àbàwọ́n àti ìdọ̀tí yí ẹ̀sìn yẹn torí obìnrin tó bá wá bá mi tó fẹ́ àfáà táfà ò jẹ́ kó ṣiṣẹ́ tí ò dẹ̀ fún lóúnjẹ tí ò do mi ò lè ever blame obìnrin yẹn tó bá lóun fẹ́ wókò mi ìbànújẹ́ ló máa bá èmi nítorí pé ọlọ́run ò sọ pé àní níbi tí ẹ̀sìn yẹn ṣe kinní dé wọ́n ní tó bá ń fún ọmọ lọ́mú níbi tí owó bá wà ó yẹ kí ọkùnrin máa san owó pé òun fún ọmọ òun lọ́mú but ìyẹn ò tiẹ̀ wá wà àárí pé ìyẹn wà practicable but èyí tó yẹ kí ẹ ṣe gbaṣẹ́ lọ́wọ́ wọn gbé ìkọ́ọ̀bùlé wọn lórí dẹ̀ ní ṣe ìṣe ọkọ gbé ìjábùlé wọn lórí gbé ẹ̀hálé wọn lórí ní ṣe ìṣe ọkọ mo dẹ̀ mọ̀ wípé èyí tó jẹ́ olórí burúkú nínú àwọn tí wọn ò mọ ẹ̀sìn yẹn yé ló ń ṣe bẹ́ẹ̀ o mo ṣe ń kọ́ lẹ́yìn àáfà gidi out tẹ́ ẹ understand ẹ̀sìn yẹn pé ẹ lọ set up panel àbí kẹ́ lọ set up nǹkan kan tẹ́ pé tírú nǹkan báyẹn bá wá sọ́dọ̀ wa irú ọ̀dọ̀ èmi báyìí èmi á pùṣẹ̀ sí àṣírí àwọn ọkọ tó ń ṣe báyìí bó jẹ́ máa fún wọn lófin ni pé lọ yọ ẹ̀há kúrò lórí ìyàwó ẹ̀ àbí kó jẹ́ kó máa lọ lè máa ṣe
ẹ lè máa fún àwa ní report padà a lè máa rí pé ẹ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe torí ńgbà tẹ́ bá ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe àwọn obìnrin tó gbé wá sọ́dọ̀ tí irú èmi báyìí wọ́n á fẹ́ mi ní feedback pé ọkùnrin ti change o àwọn àfáà ti bá wọn dá sí o then tó bá jẹ́ èyí tí ò ní tí ọkọ ẹ̀ ò lágbára láti dá lókòwò tẹ́ bá lè restore marriage yẹn tẹ́ bá lè bá wọn ṣe ẹ lè set wọn up in a very small scale business tí obìnrin yẹn á dẹ̀ máa ṣe bóyá kó máa tajà ní o so that ilé ẹ̀ ò ní dàrú á lè dúró á dẹ̀ take it off from there but láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá ti ń gbé wá sọ́dọ̀ tèmi n bá ti gbogbo nǹkan tí mo sọ tí n bá ti rí pé ẹ ṣe bó ṣe rí ni màá ṣe máa sọ o bó ṣe rí ni màá ṣe máa sọ o a mọ̀ pé àwọn ẹlẹ́yà fake wà bọ̀ ẹlẹ́yà tèmi ń sọ fún yín gbogbo kéèsì wá tí mo dẹ̀ send lọ sí ọ̀dọ̀ ẹni tí mo send ẹ̀ sí pé kó gbọ́ kí ló lè ṣe sí òdodo ọ̀rọ̀ ni o torí mo ti ṣe investigation débẹ̀ mo dẹ̀ ti bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ but tẹ́ bá ti ṣe tán tẹ́ ẹ fẹ́ handle ẹ̀ tí ẹ dẹ̀ máa protect dignity ọmọ yẹn tẹ́ ẹ dẹ̀ ní jẹ́ kí ìyà jẹ ọmọ yẹn látọwọ́ ọkọ ẹ̀ pé àṣọ fẹ́ lọ ṣe léyìí lẹ́yìn tó yẹ pé ọkọ yẹn máa mọ nǹkan tó ṣe tẹ́ ẹ dẹ̀ máa investigate débi pé ẹ máa mọ̀ pé ọkọ yẹn ló fìyà jẹ lóòótọ́ tó fẹ́ sun débi wípé pẹ̀lú ẹ̀há ó ń wá ọkùnrin tó máa dóhùn ẹ rí i pé yẹ̀yẹ́ yẹn ò ní máa tú síta púpọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ èmi ò ní dákẹ́ o kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ máa fi mí ṣe honestly mo ti kọjá nínà ọ̀rọ̀ náà lẹ máa sọ kò dẹ̀ ṣe nǹkan kan fún mi but kò yẹ kó rí bẹ́ẹ̀ torí àwọn nǹkan tọ́lọ́run ṣe fún mi láyé tó mú inú mi dùn láyé láti inú ẹ̀sìn yẹn náà ti wá so ẹ jọ̀ọ́ ẹ̀yin àáfàá gbogbo àgbáyé ẹ̀yin tẹ́ ẹ mọ ẹ̀sìn yìí tọ́lọ́run gbẹ́sìn yín lé lọ́wọ́ ní dáadáa ẹ lọ wá nǹkan ṣe sí shabarikolo.com ẹ káàárọ̀.